Ẹ káàbọ̀ sí channel yìí ẹ̀yin olólùfẹ́ wa. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé tí múvì tuntun tí sinimá tuntun bá ti fẹ́ jáde òun la máa ń mú wá sí etí ìgbọ̀yín sí ojú móhùnmáwòrán yín. Má gbàgbé láti subscribe sí channel yìí, ẹ subscribe, ẹ comment, ẹ share. Sinimá tuntun yìí òun la tún mú wá o. Èyí tí àpàkọ́lé rẹ̀ ní I'm Not a Criminal. I Am Not a Criminal movie yìí ó dá lórí ìtàn ọ̀dọ́mọbìnrin kan èyí tí a fi ẹ̀sùn ńlá kàn wípé ó jẹ́ ọ̀daràn ṣùgbọ́n tí kò jẹ́ kí ń ṣe ọ̀daràn. Sinimá tuntun yìí kódà ẹ máa gbádùn ẹ̀. Ó wá láti ọwọ́ olólùfẹ́ yín Tóyìn Ajéwọlé. Sinimá tuntun yìí ó sì máa jáde ní ọjọ́ Thursday 25th of September inú ọdún tí a wà yìí. Sinimá yìí mo lérò pé ó máa jẹ́ sinimá kan tó máa kọ́ wa ní ọgbọ́n gidigidi nítorí wípé pẹ̀lú àkọlé rẹ̀ a máa ti mọ̀ wípé sinimá yìí ó máa jẹ́ sinimá ńlá gbà èyí tó máa kọ́ wa ní ẹ̀kọ́ lọ́pọ̀lọpọ̀. Ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ẹ lè wait láti wo sinimá yìí ẹ drop ẹ̀ sínú comment section ipe ẹ lè wait láti wo sinimá yìí. Sinimá yìí ó ń bọ̀ ní àìpẹ́ ní àìjìnà ní inú oṣù tá a wà yìí on the 25th of September inú ọdún tí a wà yìí òun ni sinimá yìí máa jáde. Ẹ subscribe sí channel gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé channel yìí fún movie review ló wà fún. Ìdẹ̀ tún máa ń gbé sinimá tuntun èyí tí ó bá fẹ́ jáde a tún máa mú wá sí etí ìgbọ̀yín sí ojú móhùnmáwòrán yín láti rí pé ẹ gbáradì fún sinimá náà. A sì máa sọ nǹkan tí sinimá náà dálé. Ẹ má gbàgbé láti subscribe sí channel yìí. Ẹ drop comment ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ẹ lè wait láti wo sinimá yìí èyí tó wáyé láti ọwọ́ olólùfẹ́ yín Tóyìn Ajéwọlé tí gbogbo èèyàn mọ̀ sí Tóyìn Abraham.